àsìkò tó fi ń dáa jù kéèyàn ṣàdúrà náà lóru torí pé ọlọ́run àlékè ọlá ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run sọ fún wa nínú àdíìsì pé tó bá di ìdákẹta òru tó bá di ìgbà wo ìdákẹta òru tá bá mú òru láti orí alẹ́ lẹ́yìn mọ́gàríbì lòru ti bẹ̀rẹ̀ nínú Islam wá pín sí mẹ́ta ká wákàtí bẹ̀ divided by 3 the last 3 yẹn ọlọ́run ní tó bá ànúṣe ọlọ́sàn jẹ́ ọkẹ́ tó bá dìgbà yẹn ọlọ́run àlékè ọlọ́wà wà ń sánmọ̀ sánmọ̀ èwo sánmọ̀ tó súnmọ́ wáyé àyín ọlọ́run wá sọ̀kalẹ̀ wá láti sánmọ̀ tí ọlọ́run àlékè ọlá tó gún wá sérí àga rẹ̀ yóò wá máa ní ta ní òwò àmì lálá foríjì kí n foríjì yóò ní ta ní fẹ́ àánú mi kí n ṣàánú fún òru yẹn nìyẹn fi ń sùn sí hámúláìlì. látùkùtì wàlákìn láhàmàdùn wàlílì àmàdì kìdán láhàmàdùn wàlílì àmàdì kìdán. afáàní òru tọ́lọ́run àlékè ọlá bọ́lá rẹ̀ ti ga tó nì tó lòun wà ń sánmọ̀ táyé yìí ẹ wá jẹ́ àlọ́mọ̀ jẹ́mọ̀ pé difference tó wà láàrin sánmọ̀ iye kìlómítà ò ṣe é kà o miles iye miles náà tó kà o ọlọ́run àlékè ọlá ló mọ̀ o tó wà láàrin ilẹ̀ sí sánmọ̀ alákọ̀ọ́kọ́ òun ló wà láàrin sánmọ̀ alákọ̀ọ́kọ́ sí kejì ló wà láàrin kejì sí kẹta débi ẹlẹ́ẹ̀keje ọlọ́run àlékè ọlá wa lóhùn ó sọ̀kalẹ̀ wá sórí èyí tó súnmọ́wọ́ jùlọ ìwọ wá ń sùn sí àmúlẹ́yìn. látùkùtì wàlákìn láhàmàdùn wàlílì àmàdì kìdán láhàmàdùn wàlílì àmàdì kìdán. ẹni bàbá Imam Malik ni ẹni tó bá tafà lóru ọfà yẹn máa ń bá ọfà kíni ọfà àdánwò kọ́ o ọfà àdúrà làfà ń sọ bẹ́ẹ̀ ni ẹni tó bá tafà àdúrà lóru ọfà yẹn máa ń bà kò kí ń ṣe mistake àmọ́ bó ti wá dáa tó ó náà ní. a'udhu billahi sami'il alimi minash shaitanir rajim bismillahir rahmanir rahim adọ́pẹ́ fún ọlọ́run. alhamdulillah. atọ̀rọ̀kẹ́ fún anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀díyàní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀díyàní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. anabi tó ṣe wípé ní tí ibà aṣọlá àti ẹni ibo la bá wà ibo la bá mọ̀ rìn sí ọlá nàbì yìí náà ni gbogbo wa ń jẹ lọ́lọ́run wò máa yé lára. muhammadu sayyidul kaunayni wa thaqalayn. ká tó máa lọ àti àwọn bàbá wa àgbàlagbà àwọn bàbá tó ṣe wípé ní wọ́n bá bàbá wa ṣe wọn ò wá sọ pé báwo ń tẹ̀yẹ́ èmi àti bàbá yín lẹ́gbẹ́ wọn ò ní báwo ni tiyín ti jẹ́ ẹ wá wò wá ẹ mú wa gẹ́gẹ́ bí ọmọ ẹ mú wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín Allahu Akbar ọlọ́run dákun àgbà yín yóò túbọ̀ dálẹ́ sí i. àmín. àlékún ẹ̀mí àlàáfíà ara àlékún istijaba kọlọba ṣe fún yín. àmín. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. rárá bàbá wa ta kí akí bàbá wa oní nǹkan ìní bàbá sahibul bayan. ṣéwù. ẹ jẹ́ àwí dáadáa. ṣéwù. ẹni adamallahu ayatahu. adamallahu ayatahu. nínú ọ̀gá istijaba tọ́lọ́ máa ń ṣe fún ẹrú ẹ̀ òun náà ni pé kéèyàn ó gbìyànjú pé kéèyàn máa kí mo fẹ́ ṣe nǹkan kọ́lọ́hún sì jẹ́ ó gba ṣíṣe fún un. wàláhì ntọ́lọ́hún ṣe nírọ̀rùn fẹ́ lòmíì ọ̀pọ̀ èèyàn ló gbìyànjú wọ́n lálàsí lérí ẹ̀ tọ́lọ́hún ò tẹ̀ jẹ́ orí ṣe. Allah. ọlọ́run tó wá ń kó jọjọ fún yín yìí ọlọ́run jẹ́ kí ṣe ìtọ́ni ó túmọ̀ yín lérí. àmín. tí àdánwò bá kan àáfàá gbogbo tó fàárọ̀ ọjọ́ rẹ̀ kójọ yóò sì túká mọ́ ọ lójú àtúbọ̀tán dáadáa al-aqiba saliha ọlọ́run bá ṣe fún yín. àmín. gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣàṣeyọrí àṣeyọrí nínú àṣeyọrí yín Sheikh Sahibul Bayan òun náà ni kádùn àwa ó mọ̀ gbà tádùn àwa bá ti ń gbà nínú àṣeyọrí yín ni ọlọ́run dákun bá ṣe ìsìjábà bẹ́ẹ̀ fún yín. àmín. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. ìfẹ́ tí bàbá Sahibul Bayan fi ń bá wa ṣe ń ló gbé wa èmi débi lénìí. ìfẹ́. ìfẹ́ tí Masha bàbá Allah. Sahibul Bayan fi ń bá wa ṣe ni. máa nù tiẹ̀ ìfẹ́. bàbá ọlọ́run títí ń kọ́ yín mọ̀ ọ́ ṣe àìní mọ̀ ọ́ ṣe mọ́ ọlọ́run ní jẹ́ kọ́ di sọ́dọ̀ yín. amina. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. bákan náà mo wá kí àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ń kalẹ̀ simahum fi wujuhihim min athari sujud
gbogbo yín pátá ọ̀dọ́ ni wá ọlọ́run dà wá lágbà. Amina. tèmi bá rí àwọn àgbàlagbà tí wọ́n funfun orí mi á sì wú pé ọlọ́run Àgbàlagbà. ṣáwa náà ó dẹ̀ débì. Ha. wàláhì torí tá a bá wo réètì tá a fi ń lọ á rí i pé ọlọ́run ìṣà ń tò wá bó ṣe hùn ni. Ọlọ́run sá ń tò wá. ẹ̀dìẹ ọlọ́run ni wá àwa nú àgò bó bá wọn ni ẹlòmílẹ̀ ya ẹ̀mú yìí kúrò ń bẹ̀ bí wọn náà ti máa ń yẹ ẹ̀dìẹ rẹ jẹ bó ti wọ́n lọ́lọ́run mú wa kúrò ń bẹ̀. Allahu akbar. ọlọ́run ó dà yín àgbàlagbà ọlọ́run jẹ́ ẹ̀dàgbà. Amina. nínú pé wọ́n fi ń pèèyàn lágbà tó máa ń wọlé ẹ̀mọ́ èèyàn lára òun náà ni mímọ́ ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ fún yín ọlọ́run ò ní jẹ́ kí Ṣẹ̀tánì ó gbà kúrò lára yín. Àmín. àwọn ìwà téèyàn ń wù ìṣe téèyàn ń ṣe ìrìn téèyàn ń rìn tíṣe èèyàn fi ń dàrú ọlọ́run ò ní jẹ́ ó kọ̀dí sọ́dọ̀ yín o. wàlà hàwlà wàlà quwwata. Illa billahi al-ali al-azim. ẹ̀yin jọ̀mọ́ wa lọ́kùnrin àti lóbìnrin ojúmọ́ ti ẹni tó pèdè tí ò rí èèyàn bá lọ. Allahu Allahu akbar. akbar. Ojú tí ẹni tó pèdè tí ò réèyàn bá lọ. bẹ́ẹ̀ni bàbá Maulana Sheikh Yunus Ibrahim asbunallahu al-Ogbawi. Adamallahu hayatahu wa hafidhahullah. bàbá máa ń kó àwọn ní bí mo bu ẹ bó ti dáa tóun mi ò fẹ́ ṣàgbà rẹ̀. bàbá ò ní bí mo bu ẹ bó ti dáa tó bó ti rẹwà tó mi ò fẹ́ ó ṣọ̀gá rẹ̀. ẹgbẹ́ àbùkù kan ẹni tó ní wá gbà tẹni tó sì ní wá gbà ní ìfẹ́ àbùkù kan àbùkù kan gbogbo yín tẹ́ ẹ̀ jẹ́ kábùkù kan àwọn àǹfààní wa aṣọ àbùkù ìrìn àbùkù iṣẹ́ àbùkù gbogbo ń tábùkù wù kó sọ̀rọ̀ ẹ̀dá kò ní tọ́sẹ́ nìkankan yín. Amina ya Allah. wọ́n ní ẹni tó bá mọ iyì wúrà ló máa ń tà á fún ẹnìkan ò ní mọ iyì kápọ́nlé ó báyàn bí ẹni tó fàbùkù kàn rí àpọ́nlé níbi tẹ́ ẹran kan níbi tẹ́ ẹran kan ọlọ́run ó da aṣọ ẹ̀bò yín. Àmín. wala la hawla wala quwwata. Illa billahi al-ali al-azim. nígbà ìgbà tí a ti kí ẹ̀yin bàbá wa tí a kí ẹ̀yin ìyá wa yìí ní kíkí ọlá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. iṣẹ́ táwọn bàbá gbé rán mi èmi ò mọ bá a ti ń jẹ bàbá nígbà tí Sheikh Adi sọ fún mi ní sí pé ìmú nǹkan kan wá bí Tọ́. èmi kàn wá jẹ gbígbàdúrà ẹ̀yin àgbàlagbà ni mo sì Masha wá Allah. sẹ̀sán ọ̀fẹ́ tí Maulana Sheikh Abdulhadi tó fi hàn wá. Adamallahu hayatahu. àmọ́ lábẹ́ bó ti rí wọ́n ní ká bá wa sọ̀rọ̀ nípa pàtàkì àdúrà. La ilaha illallah. àfàwà Imam Maliki bàbá ní atazawu bid-du'a wa tazidarihi ẹ má bínú lóhùn ni ẹ bá ń gbé bẹ́ẹ̀. Atasahu bid-du'a wa tazidarihi. Wa ma tadri bima sana'a ad-du'a. Wa ma tadri bima sana'a ad-du'a. سهام الليل لا تخطي ولكن صيام الليل لا تخطي ولكن لها أمد وللأمد قضاء لها أمد وللأمد قضاء. أي جماعة أتصف بالدعاء وتزدري. wọ́n sọ fẹ́ nìkan wọ́n ní wọ́n ń ṣe ẹ́ wọ́n láyé ń ṣe ẹ́ wọ́n ní wọ́n ń tẹ̀lé ẹ́ ó ní èmi kò sí nǹkan kan tí ń ṣe mí ẹni kí lè ṣe ẹ̀tọ́ torí ẹ̀ wí bẹ́ẹ̀ kì í ṣàdúrà. Allah. wọ́n ní kò sí nǹkan tí ń ṣe mí kò sí nǹkan kan gbogbo tí n bá ti fẹ́ máa ń rí bẹ́ẹ̀ náà ni gbogbo bí wọ́n bá ti rìn sí máa ń ṣẹlẹ̀ náà ni òfẹ́ nǹkan kan kó má rí bẹ́ẹ̀ lọ́wọ́ torí ẹ̀ ní òsì àdúrà àtàzà òbí dùn بالدعاء وتزدري وما تدري بما صنع الدعاء وما تدري بما صنع الدعاء. ẹnikẹ́ni ìjọkùnrin ni àbóbìnrin ni tó bá ní òsàdúà ẹ sọ fún tàn pé ó ti kú wọn ì tí ì sin ni. torí pé nígbà tí yẹn bá ní òsàdúà anabi sallallahu alayhi wa sallam ẹni tó lọ́n fẹ́ràn jù nínú gbogbo ẹ̀dá yányán ṣé mu nǹkan wa láyé ṣá ta ló lè kà á àwọn tó ti lọ àtàwọn tá a kù kò sí ẹ wọ́n bí gbogbo wa ti pọ̀ tóun kọ́lọ́ wa lóun fẹ́ràn ẹnìkan muhammadun rasulullah sallallahu alayhi wa sallam.
ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ sáà nẹ́bí tọ́lọ́run fẹ́ràn jù láyé ni bá nẹ́bí Muhammad tí ọlọ́run ọba àlekèọlá fẹ́ràn jù láyé yìí bó ti jẹ́ òun lọ́lọ́run fẹ́ràn jù tó nígbà tí àwọn ẹni ibi tí wọ́n dájú kọ kí lọ́lọ́run ní kó ṣẹlẹ̀ ọlọ́run ní kó mú Allahu akbar. àṣàṣì ṣe kí ni ọlọ́run ní kásàṣì ó máa nẹ́bí ká lè mọ̀ wípé èèyàn máa ń pe ọlọ́run. wa ma tadri bima sana du'a. tí ìbáṣọlá àdúrà níbo nírú àwa yìí ò bá wà bàbá Sheikh Adam ibo láwọn jẹ̀sí tí ìbáṣọlá àdúrà wallahi wọ́n ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ irú àwa yìí tí ìbáṣọlá àdúrà tí ọlọ́run ọba àlekèọlá fi yọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n mú àṣàṣì yìí tí wọ́n dì í kókó tán wọ́n jù ú síbi tí wọ́n jù ú sí tí àlàáfíà ò wá tó ànábì lára mọ́ dáadáa sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlekèọlá ní kúl a'udhu bi rabbil falaq ọlọ́run ní ànábì yà máa wí àwọn gbólóhùn yìí gbólóhùn tánàbì ń wíjọ́ náà lọ́lọ́run fi ń tú gbogbo ìdè ọ̀tá lérí ẹ̀ kí ló ṣẹlẹ̀ sànábì ń àǹfààní àdúrà lọ́lọ́run fi hàn wá hàn. wa ma tadri bima sana du'a. ẹni tó bá tiẹ̀ lóhùn ò ní ṣàdúrà Nàìjíríà tá a wà yìí àgbà kan ó bà á. tọ́ bó wà iṣẹ́ ní. ló rò pé ó mọ̀ ọ́n ṣe iṣẹ́ wo ló ń ṣe tó rò pé ó mọ̀ ọ́n ṣe kí ló yẹ káwọn ẹlòmíín ṣe àìmọye rẹ̀ jù ọ́ lọ tí wọ́n sì ní wọ́n rí wọ́n ní you go explain tire. you go explain no evidence. kò sí evidence wọ́n ṣe wàhálà wọ́n dààmú wọ́n lálàsè wọ́n kàràmásìkì iṣẹ́ wọn nígbà wọn ò bá rí nǹkan kan mú bọ̀ kí ni wọ́n wá ṣe bàbá wa kò sí àtàzà ubi dùn áyì. bidu'ai wa tazidari wa ma tadri bima sana du'a. àfààní ọ̀rẹ́ òun fàdúrà sí é àdúrà ló mú láwẹ̀ wa àdúrà ló fi ń ṣe nǹkan táyín wọ́n pè ọ́ ládùúgbò olóòlọ́ wọ́n ní o ṣe nu yàrá rẹ̀ olóòṣe wọ́n ní o ṣe àsìmáwò láwùlú sínú olóòṣe kí ló wàá mọ̀ pé tó bá pò kọ ọlọ́run Allah. ọlọ́run tó ṣe wípé ní àlìkẹ́ọ́lá kúlídìí ọlọ́ha àwídìí Rahman. àyàmá Ayyama tad'u falahul asmaul husna. kọ́lọ́run tó ní ká pè òun bẹ̀ òun ọlọ́run ti kọ́kọ́ ní wàkọ́lá rabbukum ud'uni. Wa qala rabbukum ud'uni astajib lakum. ọlọ́run àlìkẹ́ọ́lá kó tó lọ bí tá a kọ́kọ́ lọ ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ̀yin ẹ̀dá mi ẹ pè mí ẹ bẹ̀ mí ẹ sọ ní tẹ́ ẹ fẹ́ lọ́dọ̀ mi yín sì mọ̀ ṣe fún yín ó wá dàgbà tá òkè ọlọ́run àmọ́ bá ti pè ọ́ ọlọ́run wa ní kúlídìí Allah. Kúlídìí Allah àwídìí Rahman. Ayyama tad'u falahul asmaul husna. ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا. nídẹ̀yìn ìgbà tí ọlọ́run bá àlékè ọlá ní ká pè òun táwa ní olúwa mi ó dàbí gbàtà ní ọlọ́run àmọ́ pé ọlọ́run ní ẹ máa sọ pé Allahu. قل ادعوا الله ọlọ́run ní ẹ máa porúkọ mi tó ga jù pé Allah. أو ادعوا الرحمن. ó dà tẹ́ ẹ bá tún rí tẹ́ ẹ bá tún fẹ́ pè yẹn tí yẹn ò bá wùn yín pé ẹ tún pè yín tó tẹ̀lé pé Ar-Rahman. أيما تدعوا فله الأسماء الحسنى. ọlọ́run kì í ṣe méjèèjì yẹn nìkan lẹ lè fi pè mí o èyí tó bá ti wù yín ni kẹ́ ẹ pè ní gbogbo orúkọ mi tí mo fi mọ̀ yín. Falahul. أسماء الحسنى. 99 names of Allah tèmi ọlọ́run ní í ṣe. ولا تجهر بصلاتك ولا تخافت بها. wọ́n dàbí àtàwọn ní olúwa mi o ṣé ká máa pè é ká máa fi dí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wa lọ́wọ́ kóun náà mọ̀ rògùn sùn ọlọ́run ní ولا تجهر بصلاتك. má fi ní ẹlòmíì lára tó bá ń ṣàdúrà mò ń gbọ́. ولا تخافت بها وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات ọlọ́run الصدور. ní mọ́ pariwo jù mò ń gbọ́ ò bá àwí sọ́kàn ó bá tí ìwọ̀n kò kí ó dáa mo fẹ́ káwọn àbúrò mi náà ó jí ṣàdúrà kọ́mọ kéèyàn ń ṣàdúrà ó dáa tún wí sókè kó jí wọn lẹ̀. صيام الليل لا تخطي ولكن لها عمد وللعمد انقضاء. bàbá wa àgbà Imam Málíkì tó ń kọ́ wa lé àdúrà tó ń sọ pàtàkì àdúrà fún wa bọ̀ wọ́n wá ní sihamu layli la tukhti ولكن àsìkò tó fi ń dáa jù kéèyàn ṣàdúrà náà lóru torí pé ọlọ́run àlékè ọlá
ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run sọ fún anú àdìsí pé tó bá di ìdákẹ́ta òru tó bá di ìgbà wo ìdákẹ́ta òru tá bá mú òru láti orí alẹ́ lẹ́yìn mọ́gàríbì lòru ti bẹ̀rẹ̀ nínú Islam wá pín sí mẹ́ta ka wákàtí bẹ̀ divided by 3 the last 3 yẹn ọlọ́run ní tó bá ànúṣe ọlọ́sàn jẹ́ ọkẹ́ tó bá di ìgbà yẹn ọlọ́run àlíkẹ́ olówó wà ń sánmọ̀ sánmọ̀ èwo sánmọ̀ tó súnmọ́ wáyà yín ọlọ́run wá sọ̀kalẹ̀ wá láti sánmọ̀ tí ọlọ́run àlíkẹ́ ọlá tó gún wá sérí àga rẹ̀ yóò wá máa ní ta ní òwò àmì lálá foríjì kí n foríjì yóò ní ta ní fẹ́ àánú mi kí n ṣàánú fún òru yẹn nìyẹn fi ń sùn sí hámúláìlì. látúkùtì wàlákì làhá lámàdùn wàlílì àmàdì kìdán lámàdùn wàlílì àmàdì kìdán. àfáàní òru tọ́lọ́run àlékè ọlá bọ́lá rẹ̀ ti ga tó nì tó lòun wà ń sánmọ̀ táyé yìí ẹ wá jẹ́ àlọ́mọ̀ jẹ́mọ̀ pé difference tó wà láàrin sánmọ̀ iye kilometers ò ṣe é kà o miles iye miles náà tó kà o ọlọ́run àlékè ọlá ló mọ̀ o tó wà láàrin ilẹ̀ sí sánmọ̀ alákọ̀ọ́kọ́ olówó wà láàrin sánmọ̀ alákọ̀ọ́kọ́ sí kejì ló wà láàrin kejì sí kẹta débi ẹlẹ́ẹ̀keje ọlọ́run àlékè ọlá wa lóhùn ó sọ̀kalẹ̀ wá sórí èyí tó súnmọ́ wọ jùlọ ìwọ wá ń sùn sí àmúlẹ́yìn. látúkùtì wàlákì lámàdùn wàlílì àmàdì kìdán lámàdùn wàlílì àmàdì kìdán. ẹni bàbá Imam Malik ní ẹni tó bá tafà lóru ọfà yẹn máa ń bá ọfà kíni ọfà àdánwò kọ́ o ọfà àdúrà làfà ń sọ bẹ́ẹ̀ ni ẹni tó bá tafà àdúrà lóru ọfà yẹn máa ń bà kò kí ń ṣe mistake àmọ́ bó ti wá dáa tó ó náà ní tí ó bá ní lọ́kàn jẹ́ ni pé òru máa ń tán tílẹ̀ ó wà mọ́ tílẹ̀ bá sì ti mọ́ ń kọ́ gbogbo wa tún ti àtúmọ̀ dìde àmọ́ wá jíjẹ múmu lọ torí náà jọ̀mọ́ wa lọ́kùnrin àti lóbìnrin àdúrà ṣe pàtàkì púpọ̀ tí ìbáṣọlá àdúrà ni bàbá Sọ́híbùl Bàyánì ò ní jòkó bó ti jòkó yìí. Allahu Akbar. bàbá gẹ́lẹ́ ọkọ̀ máa kè ní ọlá àdúrà àti bàbá Sọ́tùlà Ákì. ọlá àdúrà. torí bàbá fàdúrà ṣe kí ni wọ́n fàdúrà pa wa lérí. La ilaha illallah. bàbá wa àgbà Mawlana Sheikh Dawood Abdulrahim. rahimahullah. bisimilahi kul huwa Allah. bisimilahi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Rabbi irhamhuma kama rabbayani saghira. àmín. bàbá fúnra wọn fàdúrà ṣe kí ni wọ́n fàdúrà pa wa wọ́n fi lérí. bọ́ wa yó. bàbá wa àgbà Mawlana Sheikh Yunus Ibrahim asibunallahu hafidhahullahu wa ra'ah. ọlọ́dàgbà sàlékún àlàáfíà fún bàbá. Àmín. bisimilahi suratu Quraish. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من bàbá náà tún خوف. fàdúrà ṣe kí ni. wọ́n fi pa wa lórí. òun mo ṣe ní bàbá Sọ́híbùl Bàyánì lè ká máa pè ní kí ni. ọlá àdúrà ó ti subhana kọ́. rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ bá ń sọ pé Allahu Akbar. الله أكبر. ọlọ́run járí bàbá Sheikh Abdulrahim pẹ́. آمين ọlọ́run يا jẹ́ الله. pẹ́ fún wa. آمين. jazakumullahu khairan. آمين. ọlọ́run jẹ́ agbádùn yín pẹ́. آمين. mo kí ìkàlẹ̀ àwọn bàbá wa chairman وشيمان. nínú Sahibul Bayan. bákan náà mo tún kí ìkàlẹ̀ àwọn bàbá wa bàbá àdínì nínú Sahibul Bayan. ọlọ́run kó dákun kó jẹ́ agbádùn yín pẹ́ o. آمين. ọlọ́run jẹ́ àjọṣe pẹ́. آمين. bákan náà mo kí gbogbo ẹ̀yin ìyá wa nínú Sahibul Bayan tẹ́tù ti wọlé dé ọlọ́run má ṣàjà dúró bátàbà dúró tì yín. آمين. a máa lọ síbi ètò tó kàn òun náà ni kí a tún gbọ́rọ̀ yànjú bákan náà a fi ń palẹ̀ ọkàn wa mọ́ fún àdúrà eléyìí tá a fẹ́ ṣe ìyẹn yóò máa wá látẹnu àwọn bàbá wa Alhaj Abdulwahab Akinjobi Governor Sahibul Bayan Global Prayer Mission. Bismillah, Isa.